fàtòrọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín lédè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti ṣe ìfilọ́lẹ̀ àtúnṣe àti fífẹ̀ ojú òpópónà márosẹ̀ tó wá láti ìlú Èkó sílùú Ìbàdàn. Lákòókò tí ó ń ṣe ìfilọ́lẹ̀ àkànṣe iṣẹ́ yìí nílùú Ṣàgámù, mínísítà fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè yìí David Umahi fi ìdánilójú rẹ̀ hàn wípé iṣẹ́ náà yóò kó àwọn oríṣiríṣi nǹkan sábẹ́ bíi ṣíṣe òpópónà, afárá ìrìnsẹ̀ àti afárá fún àwọn ọkọ̀. Akọ̀ròyìn wa Akeem Jimoh lóníròyìn tó bá wà níbẹ̀. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Báyìí ni wọ́n ṣe ṣí ìṣíde lórí ìbẹ̀rẹ̀ iṣẹ́ àtúnṣe ojú ọ̀nà ti Èkó sí Ìbàdàn àti Ṣàgámù. Alákòóso fún ọ̀rọ̀ iṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà David Umahi ni ó sọ pé ìjọba àpapọ̀ ti ṣetán láti mú àmúgbòòrò àti àtúnṣe bá òpópónà náà láti lè mú ẹ̀dínkù bá àìmọye wákàtí tí wọ́n máa fi ń ṣòfò ní òpópónà náà pẹ̀lú ìyànjú láti rí i dájú pé wọ́n mú ìdẹ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ àwọn onílé iṣẹ́ àti olókoòwò. Ó wá pa á láṣẹ wípé wọn ò ní san owó fún àwọn agbaṣẹ́ṣe láláìsí ẹ̀rí wípé wọn yóò ṣiṣẹ́ tí ó dára àti wípé wọn yóò ṣe ohun gbogbo bí ó ṣe wà ní ìlàkalẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu, ẹni tí gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún ṣojú fún, ni ó ní ìgbàgbọ́ wípé òpópónà náà ṣe pàtàkì fún lílọ bíbọ̀ àti fún ìdókòwò ní orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe so Èkó pọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ mìíràn ní orílẹ̀-èdè yìí pẹ̀lú ìlérí wípé wọn yóò parí iṣẹ́ àkànṣe náà láàrin ọdún méjì. Nígbà tí ó sọ pé ìjọba àpapọ̀ ti ní ìfarajì láti so àwọn òpópónà ti ìgbèríko mọ́ àwọn ti ìlú ńláńlá ní orílẹ̀-èdè yìí, ààrẹ tún fi kún wípé èyí wà ní ìbámu pẹ̀lú èròǹgbà ìrètí tí ìjọba tí ó wà ní orí àlééfà báyìí níyànà láti lè tún orílẹ̀-èdè Nàìjíríà kọ́ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ọrọ̀ ajé. Àwọn tó lè kàn ní wọ́n dúpẹ́ lọ́wọ́ ìjọba àpapọ̀ fún níní àwọn ènìyàn ní ọkàn láti lè mú ìgbé ayé dẹrùn fún wọn. Àwọn tún béèrè wípé kí wọ́n rí dájú wípé wọ́n kọ́ ilé-iṣẹ́ panápaná sí òpópónà náà nítorí ìwúlò rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bá ṣẹlẹ̀. Èèyàn tó láfojúsùn ìfarajì ohun ìfaradà lẹ́nu iṣẹ́ ni lẹ́yìn tí wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ àkàbà ọlà fún àṣeyọrí. Èyí ni àwọn ọ̀rọ̀ kóríwú níbi ayẹyẹ ìgbàlejò tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ìbò ọlá fún ọ̀gágun tuntun oníràwọ̀ méjì nì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéga nínú àwọn ọmọ ogun ojú omi orílẹ̀-èdè Nàìjíríà Rear Admiral Kọ́láwọlé Olúmídé Ògúntúgà. Akọ̀ròyìn wa Agboola Èlúfowójú jábọ̀ ìròyìn wípé ayẹyẹ náà wáyé nílùú Ìjẹ̀bú Ifẹ̀, ìpínlẹ̀ Ògùn. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i. Pẹ̀lú tìlù ti fọ́n ní àwọn ọmọ bíbí Ìjẹ̀bú Ifẹ̀ lọ́kùnrin àti lóbìnrin fi péjọ pẹ̀lú ọba aláyé ìlú náà, Aláyélúwà Ọba Adésẹ̀sùn Ògúntáyọ̀ Àjàlọ́run ti Ìjẹ̀bú Ifẹ̀ láti ṣe ayẹyẹ tó pinmirin fún ọmọ bíbí ìlú náà Rear Admiral Kọ́láwọlé Olúmídé Ògúntúgà tí wọ́n ẹ̀sẹ̀ gbé ga nínú iṣẹ́ ológun sí ipò Rear Admiral, èyí tó tún ṣe kòńgẹ́ pẹ̀lú ayẹyẹ ọjọ́bí ọdún 53 rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ògùn Ọmọọba Dàpọ̀ Abíọ́dún, ẹni tí igbákejì rẹ̀ onímọ̀ ẹ̀rọ Naimon Sàlàkọ́ sojú fún, ṣàpèjúwe ayẹyẹ náà gẹ́gẹ́ bí èyí tó ṣàfihàn iṣẹ́ takuntakun àti mímójútó sí ẹni. Ó wáá fi dá àwọn ènìyàn lójú pé ẹlẹ́yẹ ọjọ́ náà yóò máa tẹ̀síwájú láti máa gbé orúkọ Ìjẹ̀bú Ifẹ̀ àti ìpínlẹ̀ Ògùn lápapọ̀ ga níbi gbogbo. Àwọn ọba aláyé tó wà níbi ayẹyẹ náà àti àwọn ọ̀rẹ́ ẹlẹ́yẹ ọjọ́ náà tí wọ́n jẹ́ ológun pẹ̀lú rẹ̀ àti àwọn mìíràn tí wọ́n tún jẹ́ èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n sọ̀rọ̀ nípa irú èèyàn tí ọ̀gágun Ògúntúgà jẹ́. Wọ́n wá ìsọ̀lélẹ̀ òwúrọ̀ yẹn wọ́n wá ní Yorùbá ìgbà mẹ́rin
nínú ọ̀rọ̀ rẹ̀ ọ̀gágun orí omi kọ́láwọlé olúmídé ògúntúgà fi ẹ̀mí ìmoore hàn sí ààrẹ bọ́lá ahmed tinubu àti olórí iléeṣẹ́ ológun ojú omi ní orílẹ̀-èdè yìí vice admiral emmanuel ikechukwu ọ̀gálà fún bí wọ́n ṣe kà á sí fún ìgbéga lẹ́nu iṣẹ́. wá dúpẹ́ lọ́wọ́ àjàlọ́run ti ìjẹ̀bú ifẹ̀ ọba adéṣẹ̀sán ògúntáyọ̀, àwọn ọmọ bíbí ìjẹ̀bú ifẹ̀ lọ́kùnrin àti lóbìnrin àti àwọn tí wọ́n jẹ́ ojúgbà rẹ̀ nínú iṣẹ́ ológun tó fi mọ́ àwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n wà níkàlẹ̀. bẹ́ẹ̀ ni kò sì gbàgbé aya rẹ̀ olúwakẹ́mi ògúntúgà, ẹni tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí igi lẹ́yìn ọgbà fún un nípa ìṣe àṣeyọrí rẹ̀ lẹ́nu iṣẹ́. láti Ìjẹ̀bú Ifẹ̀, Àgbòọlá Ìlúfòójù ló ń jábọ̀ ìròyìn. ìjọba ìpínlẹ̀ Ògùn ti tún tẹnumọ́ ìlàkàkà rẹ̀ láti túbọ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ẹni tọ́rọ̀ kàn ní abala ètò ẹ̀kọ́ láti pèsè àyíká tó dùn tó dáa tó dọ́ṣọ̀ fún ìkẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ tó yè kooro fún ilé ẹ̀kọ́ ìjọba àpapọ̀ káàkiri ìpínlẹ̀ náà. kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ àti ìmọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Àbáyọ̀mí Àrígbàbùn ló sọ̀rọ̀ yìí di mímọ̀ níbi ayẹyẹ àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́jáde ti Ìjẹ̀bú Muslim College Old Student Association IMCOSA tọdún 2025 ní ìlú Ìjẹ̀bú Òde. akọ̀ròyìn wa Anthony Gandun jábọ̀ ìròyìn wípé mánigbàgbé ni ayẹyẹ tọdún yìí jẹ́ tó sì jábọ̀ tó ṣẹlẹ̀ lọ́hùn. ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i láti ẹnu Àgbòọlá Ìlúfòójù. nínú ọ̀rọ̀ tó bá àwọn tó péjọ síbi ayẹyẹ náà sọ, ààrẹ àpapọ̀ ẹgbẹ́ akẹ́kọ̀ọ́jáde ti Ìjẹ̀bú Muslim College IMCOSA ọ̀túnba ọláwálé sàlámì ṣàlàyé pé ẹgbẹ́ náà láti ìgbà tí wọ́n ti dálẹ̀ nínú ọdún 1993 ló ti ń ṣàtìlẹ́yìn fún akitiyan ìjọba nípa dídí àwọn àlàfo tí ó ń súyọ láàrin ìdàgbàsókè ilé ẹ̀kọ́ náà. kọmíṣánná fún ọ̀rọ̀ ẹ̀kọ́, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ ìjìnlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ọ̀jọ̀gbọ́n Arígbàbù ṣe àfihàn pé inú òun dùn sí àwọn àṣeyọrí lóríṣiríṣi tí ẹgbẹ́ náà ti ṣe nínú rírí pé ìdàgbàsókè ń bá àwọn ilé ẹ̀kọ́ àti pé wọ́n fààyè gba oníkálukú. ó wá kéde wípé ilé ẹ̀kọ́ Ìjẹ̀bú Muslim College jẹ́ ọ̀kan lára àwọn ilé ẹ̀kọ́ 42 tí ìjọba ìpínlẹ̀ yìí yóò ṣe àtìlẹ́yìn fún nípa ṣíṣe àtúnkọ́ àwọn ilé ẹ̀kọ́ náà ní ìpele ti kíláàsì gíga àti rírí pé wọ́n ń ṣàgbékalẹ̀ àwọn yàrá ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì èyí tó bòde òní mu. kọmíṣánná tún wá ṣe àyẹ̀wò sí àwọn ohun èlò tó wà ní ilé ẹ̀kọ́ náà, ó sì fi dá wọn lójú pé ìjọba yóò máa tẹ̀síwájú nípa ṣíṣe àtìlẹ́yìn èyí tí ó jẹ́ kí ọjọ́ iwájú tó dára wà fún ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ògùn. alága níbi ayẹyẹ náà àti àwọn mìíràn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ni wọ́n sọ èrò ọkàn wọn àti ìdùnnú wọn lórí ipò àti ayẹyẹ ti ọdún yìí, èyí tó ṣe àfihàn kíkójọ papọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti fi ilé ẹ̀kọ́ náà sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn tí wọ́n tún wá parapọ̀ di ọ̀kan ṣoṣo ní àkókò yìí. èyí ni wọ́n ní yóò tún ṣe àjíǹde ọ̀rẹ́ sí ọ̀rẹ́. gbáǹkọ́gbìn tó wáyé níbi ayẹyẹ náà ní yíyan bí ológun ti àwọn ọmọ ẹgbẹ́ náà àti wọ́n ṣe fi àtìlẹ́yìn wọn hàn sí àwọn aṣáájú ẹgbẹ́, èyí tí wọ́n tún wá fi ẹsẹ̀ rajó láti fi ìdùnnú wọn hàn. ayẹyẹ ti ọdún yìí ní í ṣe ẹ̀ẹ̀karùndínlọ́gọ́rin nínú ìtàn ìgbésí ayé ilé ẹ̀kọ́ náà. ọjọ́ ìdàgbàsókè agbègbè ẹkùn ní ìjọba ìbílẹ̀ Òdògbòlù ti ọlọ́dọọdún àkọ́kọ́ ìrú ẹ̀ ni ó jẹ́ ohun ìdùnnú àti ayọ̀ pẹ̀lú ohun mánigbàgbé fún àwọn àlejò tí wọ́n kópa nínú ayẹyẹ náà, lẹ́yìn tí wọ́n ṣàpèjúwe àwọn ẹgbẹ́ ìdàgbàsókè agbègbè náà gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì láti mú ìgbèrú bá àwùjọ pàápàá jùlọ fún ìdàgbàsókè ìgbésí ayé àwọn ọmọ ẹgbẹ́. akọ̀ròyìn wa Fatima Azan náà pẹ̀lú wọn wà níbi ayẹyẹ náà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St James tó wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. ẹgbẹ́ àtúpalẹ̀ ìròyìn náà síwájú sí i láti ẹnu Àgbòọlá Ìlúfòójù. àwọn ọmọ ẹgbẹ́ ìdàgbàsókè ti ẹkùn Òde-Ògbólú ni wọ́n péjọ láti ṣe ayẹyẹ mọ́nìgbàgbé ẹgbẹ́ náà, èyí tí ṣe àkọ́kọ́ irú rẹ̀ tí wọ́n yóò ṣe. nígbà ayẹyẹ náà ni a ti rí àwọn ìlú mọ̀ọ́ká lóríṣiríṣi tí wọ́n wá láti tòsí àtọ̀nà jíjìn láti ṣàfihàn ìdàgbàsókè, ìpèníjà àti ohun tí ó jẹ́ àfojúsùn ẹgbẹ́ náà fún ọjọ́ iwájú.
ẹni tó jẹ́ alága ní ẹkùn náà ọmọọba Adésànyà Olúṣẹ̀san nínú ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ni ó ti tẹnumọ́ wípé pàtàkì ní ẹgbẹ́ ìdàgbàsókè jẹ́ àti ipò pàtàkì tí í ṣe àjọṣepọ̀ akitiyan máa ń mú bá ìdàgbàsókè agbègbè. Ó sì láwáwé àwọn àṣeyọrí tí ẹgbẹ́ náà ti ṣe àti ìpèníjà tó wà fún ọjọ́ iwájú. ọmọọba Adésànyà ké sí àwọn ọmọ ẹgbẹ́ náà láti tẹ̀síwájú nípa ṣíṣe papọ̀ fún ọjọ́ iwájú tó dára. ó máa mú ìṣedéédé àwọn èèyàn wa dára nínú ẹgbẹ́ ìdàgbàsókè tí ìjọba máa fi lè mọ̀ wá dáadáa láti lè ṣe ojúṣe wa kí ìjọba náà kí wọ́n lè ṣe ẹ̀tọ́ wa fún wa. alága níbi ayẹyẹ náà ọ̀nàrẹ́bù Adélékè Ọlábànjọ mú wá sí ìrántí ìpinnu ìjọba láti máa ṣàtìlẹ́yìn fún ẹgbẹ́ ìdàgbàsókè àti gbogbo ohun tí wọ́n bá ń ṣe. díẹ̀ lára àwọn ọmọ ẹgbẹ́ náà sọ ohun tí ó jẹ́ àfojúsùn wọn fún ọjọ́ iwájú fún ẹgbẹ́ náà. inú mi dẹ̀ dùn pé òkèṣẹ́ náà ó lọ bó ṣe yẹ kó lọ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n dẹ̀ pọ́n ọba wálé Ọlọ́run bá láǹdù lọ kó túbọ̀ máa gbọ́ wa sókè. nígbà tá a bẹ̀rẹ̀ CDC wọ́n pè wá lóníranù wọ́n ní kí la mú bọ̀ ṣùgbọ́n mo gbàgbọ́ pé à ń rí nǹkan gbà à ń bẹ́gbẹ́ pé inú wa ń dùn. ayẹyẹ náà ló ṣàfihàn ipò àti àṣeyọrí tí ẹgbẹ́ náà ti ṣe èyí tí ó ń ṣe àfihàn àjọṣepọ̀ láàrin ara ẹni fún ìlọsíwájú agbègbè. ìròyìn tí a ní fún yín lédè Yorùbá lọ́jọ́ tòní kò ní jù báyìí lọ. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.